ti Aranbara níbikíbi tẹ́tí láǹfààní àti máa wò mí. Ó tún ní àwọn àṣírí kan tí mo mú wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòrò yín níbi tí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀. Ọlọ́run ò ní jẹ́ ká rí ogun àjálù ò ní jẹ́ tẹnìkankan nínú wa. Màá fẹ́ jẹ́ ká farabalẹ̀ kí a wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti àwọn ìdí abájọ ohun tó ṣẹlẹ̀ èsì ẹni tí ó jẹ́ aláṣẹ àti olùdarí Agidigbo FM ní ẹni tí wọ́n jẹ́ Alhaji Chief Oriyomi Hazmat. Kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Gbogbo wa ni a ti ń gbọ́, ṣùgbọ́n àwọn kódóró ọ̀rọ̀ eléyìí tí ó lè ṣẹlẹ̀ àti àwọn nǹkan tí mo rí gbọ́ lẹ́nu Oriyomi Hazmat ó lè ní Aranbara tí mo fẹ́ mú wá sí etí ìgbọ́ gbogbo wa o. Ẹ wá gbọ́ nǹkan tí Alhaji Oriyomi Hazmat tí wọ́n sọ nípa àjálù eléyìí tó ṣẹlẹ̀. Kí ni àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí iléeṣẹ́ Agidigbo? Ẹ̀jẹ̀ ńlá sùn lọ, òkú sùn lọ níbi tí Agidigbo tí wọ́n ti ṣe agbátẹrù nípa àwọn ìpolówó láti ṣe ìrànwọ́ fún àwọn tí wọ́n ọkùnrin káàtó fún, ṣùgbọ́n àwọn ti bẹ́rù yọ o. Ẹ wá gbọ́ nǹkan tí Alhaji Oriyomi Hazmat tí wọ́n sọ nípa ẹni tó ń ṣoore. Ṣé Alhaji Oriyomi Hazmat ṣé kìí ṣe pé wọ́n ti ṣe oore ṣe báyìí? Nítorí láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ òun ni Alhaji Oriyomi Hazmat ni wọ́n ti land sí hospital látàrí àwọn òkú eléyìí tó kú rẹpẹtẹ níbi tí wọ́n ti ṣe àpéjọ láti dùn àwọn ènìyàn nínú. ẹ̀yin tèmi, ẹ̀yin títí Aranbara, àṣírí yìí ó ti ní agbára o, nítorí àwọn ìjọba wọ́n ti fẹ́ fi ọwọ́ òfin báyìí wọ́n ti fẹ́ fi gbé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí àpéjọ yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé èmi Aranbara, àṣírí tó bá ní kókó lèmi máa mú wá. Ẹni tí ó ti fìgbà kan jẹ́ ìyàwó Ọọ̀ni of Ifẹ̀, ìyẹn Queen Naomi, ó wà pẹ̀lú àwọn tí wọ́n organize nǹkan yìí, ṣùgbọ́n ó ti di nǹkan tó ti wá lágbára ní tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti dá sí ọ̀rọ̀ náà. Eléyìí sì ṣe okùnfà pé ẹni tí ó jẹ́ aláṣẹ àti olùdarí Agidigbo Radio FM ó ti wà ní ilé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, màá fẹ́ jẹ́ kí a farabalẹ̀ ká kọ́kọ́ wo bí ọ̀pọ̀ àwọn èèyàn tí nǹkan yìí ṣẹlẹ̀ sí tí wọ́n ṣe ń pariwo, tí wọ́n ń kérora, àti kí ẹ tún wá farabalẹ̀ gbọ́ ohun tí ẹni tí ó jẹ́ aláṣẹ iléeṣẹ́ Agidigbo FM tó fi ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó kábàámọ̀ láti lọ́wọ́ sí irú nǹkan báyìí. Ó yá, ẹ̀yin tèmi, ẹ̀yin títí Aranbara, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ó yá, ẹ wá gbọ́. Ó yá, ẹ gbọ́. Ó yá. Mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. Mo mọ tí mo ti go through. Mo believe yín torí mi gan tí mi sì ń bẹ̀ mọ́ bó ṣe ṣe mí. Ìhòhò ni mo lọ lé lánàá, ìhòhò ọmọlúàbí, wọn kò sáṣọ kankan lára mi mọ́ lẹ́yìn boxer àti jíìnì mi kékeré. Ìhòhò tẹ́ bá rí picture, wọ́n ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn lẹ́ẹ̀fi tí mo rí picture mi kó máa fly around. I was mo ń sunkún bí ọmọ kékeré ni. Àtọlọ́pàá àti road safety àti ultima ni wọ́n ń rẹ̀ mí. Táwọn òbí yẹn gan ń rí mi, táwọn gan bú ẹkún tí wọ́n ń sunkún. Jìwé tí àwọn èèyàn wá fi ń ṣe, wọ́n ṣubú léra wọn. Kí n sì bẹ́ẹ̀ o, mo dẹ̀ sáré débẹ̀.
àwọn tó ṣubú yẹn jẹ́ àgbé wọn mo dẹ̀ ń gbé wọn mo ń gbé wọn ẹ̀yin tẹ́ ẹ̀ sí mbẹ̀ tẹ́ ẹ̀ ṣubú sì tún rọ́ọ̀ṣì wá wájú ẹ̀ sì tún tẹ̀ wọ́n again nítorí tẹ́ ẹ̀ tí kí ni nǹkan náà tí wọ́n fẹ́ fún wọn kí ni nǹkan náà mo tún bọ́ orí rédíò mo ní èyí tí wọ́n fẹ́ fún yín ò nítumọ̀ wọ́n kàn fẹ́ káwọn ọmọ òdùnnú ni ẹ̀bùn tí ò nítumọ̀ ní kí wọ́n lè padà ojú kòkòrò ìwà burúkú tó wà nínú ẹlòmíì kí wọ́n tó yẹ pé Ọlọ́run fi dá Ọlọ́run fi ṣe bó ṣe ṣe ilé ń dà wá láàmú wàláì. I pity the woman I pity her and I even pity myself. Ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo ní tó jẹ́ kí n máa gbowó children carnival tí mo ṣe l'Agidigbo mo ní mo fi ń regulate ẹni owó tí mo fún ẹ mo lè fún ẹ lọ́fẹ̀ẹ́ but tí n bá fowó sí wọ́n da gbogbo ẹ̀rù wọ́n ti yọ géètì fẹ́ǹsì mi fẹ́ǹsì géètì Agidigbo bó ṣe nípọn tó yẹ wọ́n yọ wọ́n ti tì ó ti fẹ́ ṣubú lu àwọn tó wà nínú ilé ńjọ́ náà kí n tó mú kí ni ẹ bá lé wọn tí mo lé wọn dànù nígbà tí n fi padà wọbẹ̀ géètì yẹn ti fẹ́ wó lu àwọn tó wà mí tí ẹ rí pé géètì ti fẹ́ wó ni tó bá dẹ̀ tí géètì yẹn tó wó géètì tó ní òní wọ́n rọ̀ wọlé wọ́n wà máa tẹ àwọn tó wà nínú tó ti wó lu yẹn wọ́n máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ nítorí tí wọ́n fẹ́ they don't care life ò ní túmọ̀ sáwọn táwa gan care fún àwọn táwa gan fẹ́ mọ̀ ṣàánú yẹn gan ò láàánú ara wọn láàánú àwa gan so ibi tá a bára wa dé ni o wàláhì woman yẹn try o ọlọ́pàá tá à ń expect yọ kó dé ní 8 o'clock wọ́n ti dabẹ̀ yẹn rú láti 5 o'clock. Ìta sọ ìṣẹ̀lẹ̀ from minutes to 7 wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn mọ́lẹ̀. Aláàjì á jẹ́ wípé wọ́n já géètì wọlé nìyẹn o. Géètì tó yẹ pé wọ́n ti tì ọdẹ wà ń bẹ̀ wọ́n fọ́ọ̀tì géètì okùn tó fi ti géètì láàrin bírèkì ni. tó wà ní 400 ó sì wá wájú oní nọ́mbà 3 ó sì ló wọn yà fọ́tò ó sì bẹ̀rẹ̀ wàhálà. Ẹlòmíì ó ti ọmọ ẹ̀ sí mi báyìí ọmọ òṣùbù yóò forí gbálẹ̀ yóò mọ̀ ṣẹ̀jẹ̀. Ìlè sọ iye òbí tí mo ti arrest silently fúnra mi tí mo tì mọ́lé nítorí bó ṣe ṣe ọmọ. Mo ní mo fẹ́ fún wọn lóúnjẹ ní kòtò àánú mo pè yẹn 1000 èèyàn 3000 plus dẹ̀ wá mo sì dá wọn 1000 lóǹtàn ẹ̀yin 3000 tó kù ẹ̀ tó kò lè ẹ̀yin 2000 tó kù ẹ̀ tó kò lè tó ń táwọn yẹn gbà tọ́ra àwọn mo pè ṣùgbọ́n ẹ̀yin náà ò ní sanwó lọlé o mo fún wọn ní ráìsì abọ́ méjì ẹ̀wà abọ́ méjì gàrí abọ́ mẹ́rin ni mo fẹ́ nìkọ̀ọ̀kan náà àwọn tí mo pè yẹn o ṣé àwọn pé èèyàn kan nínú àwọn tí ò rí gbàdé lọ́ba pé dákun ó tiẹ̀ jẹ́ gàrí agolo 5 fún mi nínú tí wọ́n fún ọ ó lóun ò lè fún o ó lóun ò lè fún ó lè dànù nígbà tí mo wá fẹ́ mọ fún àwọn tí ò rí gbà lákọ̀ọ́kọ́ padà tí mo ní wọn tó ṣé ẹ mọ̀ pé ẹni àkọ́kọ́ tó lóun ò lè fún yẹn tún padà wá tó ó dẹ̀ ń tì wọ́n ó dẹ̀ ń dabẹ̀rú kò mọ̀ pé mo rí òun lákọ̀ọ́kọ́ ó sì padà wọ́n fẹ́ mọ̀ dabẹ̀rú greediness ojú kòkòrò ìmọ̀tara ẹni nìkan tó bá ti jẹ́ pé nǹkan ọ̀fẹ́ wọn kò rí láìfù ọmọ wọn tọmọ rí ó jẹ́ wọn ọ̀mọ́ nítorí ọ̀sọ́ ọmọ wọn ò kí ẹ̀ ìdílé tí wọ́n ṣe máa ń ṣe ọlọ́run kódà ó dàbí pé kéèyàn máa lójú àánú gan ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gan bóyá ọlọ́run ò fẹ́ because èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo mọ condition tí mo wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí.